ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yìí. Ọlọ́pàá ṣàwárí ilé tí wọ́n ti ń tọ́ ọmọ ní Mòwe, tú àwọn olóyún àti ọmọdé sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ẹ̀ka ti Mòwe ti ṣàwárí ilé kan tí wọ́n ní àwọn ọmọ ọwọ́ ni wọ́n ń tà níbẹ̀, tí àwọn olóyún àtàwọn ọmọdé sì tún wà níbẹ̀ pẹ̀lú. Abúlé Àbárẹ̀ ní Mòwe ní ilé náà wà o, gẹ́gẹ́ bí DSP Olúṣèyí Babáṣèyí, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe wí nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí Babáṣèyí ṣe wí nínú àtẹ̀jáde rẹ̀, ikọ̀ kan ló wà nídìí ètò títa ọmọ àti bí àwọn olóyún ṣe wà nínú ilé náà pẹ̀lú àwọn ọmọdé. Nǹkan bíi aago 8 àárọ̀ ọjọ́ Ajé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2026 ni ikọ̀ ọlọ́pàá yàbò abúlé náà lẹ́yìn tí olóbó ta wọ́n lórí ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. Òpópónà Tolúwaláṣẹ abúlé Àbárẹ̀ tí kò jìnnà sí Gbarimọ́lẹ̀ tó jẹ́ àwọn agbègbè tí kò sí ní gbòòrò Mòwe ni àwọn ikọ̀ náà fi ṣe ibùbá bí ọlọ́pàá ṣe sọ. Lásìkò tí a yabo ibẹ̀, a rí aláboyún 2 gbà sílẹ̀. Orúkọ wọn ni Ilésanmí Folúkẹ́, ẹni ọdún 23, ẹni tó lóyún oṣù 7, àti Ẹ̀jẹ̀kùà Mélòdì, ẹni 20 ọdún tí oyún rẹ̀ wà lóṣù 7. Àwọn ọmọdé 4 tí wọ́n jẹ́ ọkùnrin 2 àti obìnrin 2 ni a tún rí kó kúrò ní ilé náà o. Alukoro ọlọ́pàá Ògùn ṣàlàyé pé ìwádìí tún jẹ́ ká mọ̀ pé obìnrin kan, Blessing Bright Effiong, ẹni ọdún 26, ṣẹ̀ṣẹ̀ bímọ ọkùnrin sílé ìwòsàn kan lágbègbè Mòwe. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tó wà nígbèkùn ikọ̀ yìí. 20 oṣù kẹjọ yìí ló ní Blessing bímọ. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Babáṣèyí ṣàlàyé pé Blessing tó bímọ làwọn rí ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú o. Ibi tí ọmọ ìkókó tó bí wà kò yé ẹnikẹ́ni. Ó ní èyí ló jẹ́ káwọn mú nọ́ọ̀sì tó ń tọ́jú ìyá lójúnà àti mọ ibi tí wọ́n gbé ọmọ sí. Ó fi kún pé àwọn yóò máa fi ìṣẹ̀lẹ̀ náà tó aráàlú létí bó bá ṣe ń lọ. Bákan náà ni wọ́n ti taari ìṣẹ̀lẹ̀ yìí sí ẹ̀ka tó ń tọpinpin ìwà ọ̀daràn, ìyẹn olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà ní Eléwé Ẹran Lábẹ́òkúta. Bí ẹnikẹ́ni bá ní olóbó tó fẹ́ ta ọlọ́pàá lórí àwọn èèyàn tí wọ́n fura sí pé ọwọ́ wọn kò mọ́, kí wọ́n ta ọlọ́pàá lólobó nípa rẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.